kékulé gbọ́ kó lọ sọ fún toko pé ọmọ pẹ́rì ti dé o káàdán ó lọ rò fún. tó bá jẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ àwọn kéékèèké ní báyìí. késekése àná lẹ ṣí. ló bá sọnù nọ́mbà orí ẹ̀gán náà ó máa ń ní ipa tó ń kù ẹ̀gán náà ló máa ń dunni jù àmọ́ èyí tó fi ń ṣiṣẹ́ ni. tàn látẹnu Adédèjì Sàlámì. páùsì blue òun náà ni ó wà lára ẹ̀. gbogbo ọmọ Odùduwà. ó ṣeé ṣe kárí ẹni tó bá jẹ́ pé ó láàánú àwa pèdèpèdè lójú tó bá wò pé ìfẹ́ àwa pèdèpèdè ó wà lọ́kàn ẹ ó lè ṣàánú kó bá wa gbìyànjú kó mú wá sí iléeṣẹ́ rédíò yíkéyìí nílùú Abẹ́òkúta ó lè mú wá sí iléeṣẹ́ rédíò nílùú Abẹ́òkúta. láyékáyé tá a bá lè wá ká má gbàgbé orírun wa ọ̀rọ̀ pìtàn rí ẹwà nǹkan jókòó lé kájọ kọ́gbọ́n o ọ̀rọ̀ pìtàn. ọ̀rọ̀ pìtàn. kéré o kéré o kékulé gbọ́ kó lọ. páùsì tó wà lára ẹ̀ blue ní Tecno-Camo 12 òun náà ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà Camo 12 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ẹ ṣàánú wa torí ọlọ́run á sì ṣàánú ẹ̀yin náà. yóò kàṣàkàṣà bá wọlé. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Olúmáyọ̀wá Àbàjìgín ẹ̀sùnmẹ̀yọ̀ ni o èyí tí yóò sọnù lónìí láti ìtọ́ṣe dé ṣàpọ́n. gbogbo ọmọ Odùduwà pátá gbogbo ọmọ Yorùbá. ẹ dákun ẹ ṣàánú ajé tó bá jẹ́ lóòótọ́ lẹ́nífẹ̀ẹ́ wa. níbikíbi tá a bá lè wá ká má gbàgbé ilé. ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Sàlámì Skeledi pírẹsẹ̀ntà akíkanjú ọmọ bàbá akíkanjú ọmọ pẹ́rì. Skeledi oníbúrẹ́dì tó ń yọ́ bọ́ta ìmọ́lẹ̀ dé òkùnkùn jápa kò fèrò kò sí fálá tẹ́tẹ́rẹ́. kéré o kéré o kékulé. ẹ jẹ́jọ́ a wà lórí ìtàn kan ìtàn ẹnìkan òun náà la wà lórí ẹ̀ láti ìjẹjọ́ lórí ètò ọ̀rọ̀ pìtàn yìí. ìtàn Samuel Bilewu Joseph Oshoffa òun náà la wà lórí ẹ̀ lórí ètò ọ̀rọ̀ pìtàn yìí. ó sáńlé ọ̀rẹ́ mi ibo ló wà mi ò tí ì rí o. kéré o kéré o kékulé gbọ́ kó lọ sọ fún toko pé ọmọ pẹ́rì ti dé o káàdán ó lọ rò fó bẹ́ẹ̀ Adédèjì Sàlámì ti dé késekése àná lẹ ṣì ń ròyìn o kàṣàkàṣà bá wọlé dé. Samuel Bilewu Joseph Oshoffa ní olùdásílẹ̀ ìjọ Celestia òun náà lábẹ̀rẹ̀ sí gbé ètò ẹ̀yẹ̀wò lórí ètò ọ̀rọ̀ pìtàn yìí pẹ̀lú Adédèjì Sàlámì Skeledi pírẹsẹ̀ntà. ibi abáde apẹ́ bàbá ẹ̀ Joseph Oshoffa apẹ́ bàbá ẹ̀ tó ń jẹ́ Joseph Oshoffa of Olóbùrò mo rí ẹ̀ ń bẹ̀ ó dúró rè mo rí ẹ̀ ń bẹ̀ ó wà ń bẹ̀ ó correct Olóbùrò ó wà ń bẹ̀ ó mà correct gan. apẹ́ bàbá ẹ̀ Joseph Oshoffa òun ni bàbá ẹ̀ òun náà Samuel Bilewu Joseph Oshoffa òun náà lórúkọ ẹ̀. inú tàntà múwà yìí láti já mọ̀ pé Balaje Nata Youth Alhaji Mansour kówó pé inú tàntà múwà yìí òun la já mọ̀ pé Samuel Bilewu Joseph Oshoffa pé ọmọ ìpínlẹ̀ Ògùn ni ọmọ Òwu ni bẹ́ẹ̀ ni iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òkìtàn ló já mọ̀ bẹ́ẹ̀ ọmọ agboolé Ọ̀ṣọ́ọ̀sì òun náà ni Samuel Bilewu Joseph Oshoffa tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Celestia. ibi àwa fẹnu ẹ̀ jóná sí tá a fi gúnlẹ̀ sí níjẹjọ apẹ́ngbà bàbá ẹ̀ jáde láyé gẹ́gẹ́ bí gbẹ́nàgbẹ́nà káfíń kàtà ṣẹ́hun ṣóun gbọ́ káfíń kàtà iṣẹ́ yìí náà ó sì ti kọ́ lọ́dọ̀ bàbá ẹ̀ yàtọ̀ sí pé a sọ pé ọmọ ìjọ Methodist ni àwọn bàbá ẹ̀ táwọn náà tí wọ́n sì mú lọ́dọ̀ àlùfáà kó náà tó kọ́ṣẹ́ kó lè di àlùfáà kó máa ṣiṣẹ́ fún Olúwa
látàrí pé ojú ọmọ pọ́n àwọn òbí ẹ̀ tí ààbò ikú dà wọ́n láàmú tó sì jẹ́ pé Samuel Bilewu Joseph Oshoffa náà ni Ọlọ́run yọ̀ǹda fún wọn látara ìgbìyànjú tí wọ́n ṣe pẹ̀lú àwọn àlìfáà ìjọ Methodist. wọ́n tẹ̀síwájú apéǹgbà bàbá ẹ̀ jáde láyé iṣẹ́ bàbá ẹ̀ yìí náà òun náà ló wá padà sí tó bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ kápẹ́ńtà lára ẹ̀ náà lájẹ́ mọ̀ pé òun náà wá wò pé kóun tún mú gẹdú kóun máa lọ ra gẹdú kó máa ta gẹdú ọmọ bíi asọ́dẹ ni pé ó lọ ra gẹdú lọ́jọ́ kan ṣeun nígbò ń lọ ra gẹdú lọ́jọ́ kan tó gbàpò àpò owó ọkọ̀ tó ń wọ̀ lọ ọkọ̀ ojú omi yìí lápò ṣàdédé ó sojú dénú omi ó dànù àti gbogbo àwọn èrò tó wà ńbẹ̀ nínú omi yìí tó yìí jẹ́ pé nǹkan mà jà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló ṣòfò àmọ́ òun tiẹ̀ pé ṣẹja jẹ ni àbóbódò lọ kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí Samuel Bilewu Joseph Oshoffa là pé á tẹ̀síwájú lónìí ibi àfijóná sí lọ́sẹ̀ tó lọ nìyí àmọ́ ìtẹ̀síwájú ìtàn náà ìtẹ̀síwájú ìtàn Samuel Bilewu Joseph Oshoffa olùdásílẹ̀ ìjọ Celestial ìyẹn nìyí tá a mú wá lónìí ọmọ ẹ mọ̀ gẹ́gẹ́ bí ìṣe tèmi civilization yẹn ẹ mọ̀ pé wọ́n kọ́ júbà akọ́dá ayé ìbà mo sì bá ṣẹ̀dá ayé. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló já gbàgbé gbogbo tàdá ìbá. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló já gbàgbé. ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Salami Skeledi pírẹsẹ̀ntà. ọ̀nà tádẹ́dá láàlẹ̀ ni mò ń tọ̀ yìí tó ṣáláàlẹ̀ ni mò ń gbà. mo tọ̀nà òòṣà títí mo fi jálu òṣòǹgìṣòǹgìṣò. pépé òòṣà tó dáwọ́ òsì tẹ́lẹ̀ náà ló dáwọ́ tẹ àfin lórí. adíá fún ọlọ́wọ̀ tí sọmọ bíbí inú àgbọn nìrègùn ẹ̀wọ̀wọ̀ pẹ̀ lára mi ẹ̀yìn àgbààgbà. mo sídẹ̀ sọ́wọ́ mo sídẹ̀ sọ́rùn ẹ̀wọ̀wọ̀ pẹ̀ lára mi. ẹni bá náà yẹ kó àríjọ ògbè ẹ̀wọ̀wọ̀ pẹ̀ lára mi ẹ̀yìn àgbààgbà. ọ̀yẹ̀kúlùgbè ló sọ bẹ́ẹ̀. ọ̀yẹ̀kú lọ́tún ògbè ló sì ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi ẹ̀yìn àgbààgbà ẹni náà yẹ̀kú àríjọ ògbè. nínú àṣà àdílé wọn tún máa ń ṣe kan. níbẹ̀yìn àgbà náà lẹ́sọ̀ kankan ẹni a kì í falágẹmọ́ ságbo ká tún máa wo òṣàmì. àti pé nínú ẹran láyé nínú gbogbo ẹran láyé yìí fún nìkan lélẹ́dùmarè pínre fún ire owó irú ọmọ irú àlàáfíà ire àìkú tí í ṣe baálé ọ̀rọ̀ nú ọdún yìí fún kó wá wa. ọ̀làjúdé làwa gbà. orí ìdíṣẹ́ mi mo ṣe dí ológun ṣẹ́ṣẹ́ mi mo ṣe ológun ṣẹ́ṣẹ́. ọ̀rọ̀ gẹ̀dẹ̀ tó lòun ó belédùmarè wù jọ́njọ́ sí aṣọ ọ̀fọ̀ ló dàbúrà kí yẹn máa relé gbogbo olubi kó máa relé agbẹ́yìn bọ́bọ́ jẹ́. ẹ̀jẹ̀ ìṣẹ̀bà àwọn tó kọ́ tẹ̀lẹ̀ náà dò. ìbà àwọn tó kọ́ tẹ̀lẹ̀ náà dò akíọ̀lẹ̀ asáwó sàgbámì góróńjò ìbà akíọ̀lẹ̀ asáwó sàgbámì góróńjò ìbà pákí orẹ́fọ̀n gángan àròbí ológbò ẹ̀gàn ńlọ́fà lálùbú adúbí iwájú òun ajíbóyè dédà ògèdègèdè ti dé ọmọ ilé tí ó wá gbóúnjẹ. Adédèjì Sàlámì yín Túndé Skeledi pírẹsẹ̀ntà akínkanjú ọmọ bàbá ẹ̀ akínkanjú ọmọ pẹ́rì. Skeledi oníbúrẹ́dì tó ń yọ́ bọ́tà. ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi ẹ̀yin àgbààgbà Ifábọ̀wálé aríbire kọ́fà bàbá Ọ̀yọ́ aládò lórí oníyemọjà ìlú Ìbàrà ọmọ akúdùmárègbè ọmọ agbélépa bí ọdẹ yàyà Ifẹ̀ ìlú Ìbàrà ìgbọ́n líka ìlú Ìbàrà ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi. olóyè Adélékè Fágbénró amúṣàn olúwo Ifá ìlú Ìbàrà ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi. wòlíì Ọlọ́run ní Ṣọlá mùsùlùmí bàbá orí òkè ìmọ́lẹ̀ bàbá oníbíbélì ṣẹ́ ẹ ti tàn mọ́lẹ̀ yẹn ṣẹ́ ẹ ti wà ń di ìmọ́lẹ̀ yẹn.
ìtẹ̀síwájú ìtàn yẹn ẹ máa gbìyànjú ẹ já lọ máa darapọ̀ mọ́ mi ń bẹ̀ lójú òpó kọjú sí ìwé yẹn Facebook page iléeṣẹ́ rédíò wa yìí tẹ́ ẹ bá láìkì mi ẹ lọ máa darapọ̀ mọ́ mi ń bẹ̀ ká gbádùn ìtàn tòní ìdọ́ba ẹ máa nìṣó ń bẹ̀ Sweet 107.1 ibẹ̀ náà lẹ́ máa tẹ̀ sí tẹ́ ẹ máa darapọ̀ mọ́ káwájọ gbádùn ọ̀rọ̀ pìtàn tòní yìí pẹ̀lú Adédèjì Salami Skeledi presenter yìí tá a pè ní ìtẹ̀síwájú ìtàn Akoni Samuel Bilewu Joseph Oshoffa kátújọ gbádùn yẹn lónìí ó yẹ nìṣó ń bẹ̀ òun náà tún dà. ti dáyé tipẹ́tipẹ́ ọ̀làjú ṣàlàṣe kó tó di pọ́n wá lógo òlù ọ̀làjú ṣàlàṣe oṣù ti dá. ibi abá ìtàn náà dé. ìràwọ̀ méje ló yọ ní òkè ọ̀run. Akoni Samuel Bilewu Joseph Oshoffa ó mà kó sódò ọkọ̀ ojú omi náà ó yí dande ó yí sódò pẹ̀lú àwọn tó kù jó máa lọ lábẹ́ díẹ̀díẹ̀ ó yí sódò pẹ̀lú àwọn tó kù tí wọ́n wà nínú ọkọ̀ àmọ́ iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ọ̀rọ̀ pìtàn lètò tẹ́ ń gbọ́ ẹ má jẹ́ àṣẹ àmúlùmálà ẹ̀ ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Salami Skeledi presenter akínkanjú ọmọ bàbá akínkanjú ọmọ pẹ́rìrì àwọn òpìtàn já mọ̀ pé lẹ́yìn náà nínú odò ńbẹ̀ náà ló bẹ̀rẹ̀ sí gbàdúrà Ọlọ́run ṣàánú òun má jẹ́ kóun kú síbí yìí má jẹ́ káburú ṣẹlẹ̀ sóun báyìí Ọlọ́run ṣàánú òun. Joseph Samuel Bilewu Oshoffa nínú odò ṣùgbọ́n ṣàdédé lójijì iṣẹ́ ìwádìí òun àwọn òpìtàn wọ́n já mọ̀ pé ó bára ẹ̀ nínú aginjù igbó inú aginjù láti inú odò ó bára ẹ̀ nínú aginjù igbó ẹ̀ngbò tún bára ẹ̀ nínú aginjù ó wá ṣe ń kàyéfì òun nìkan nú aginjù pẹ̀lú àwọn ẹranko búburú àwọn ẹranko apani yẹ Samuel Bilewu Joseph Oshoffa nínú aginjù ó wò pé bóòlù òun ti jáde iṣẹ́ ìwádìí òun àwọn òpìtàn wọ́n já mọ̀ pé ó wá gbogbo ọ̀nà láti jáde àmọ́ kò rọ́nà láti jáde ó wà ń bẹ̀ nínú aginjù pẹ̀lú àwọn ẹranko burúkú àmọ́ àwọn òpìtàn ní àwọn ẹranko yìí bẹ́ẹ̀ wọn ò lè ṣe nǹkan kan fún un tó túmọ̀ sí pé bí ìpọlọ́hún dìídì ó dìídì sọ sínú aginjù ńbẹ̀ ni ìyẹn olùdásílẹ̀ ìjọ Celestia lámú ìtàn ẹ̀wá lórí ètò ọ̀rọ̀ pìtàn lónìí ìtẹ̀síwájú ìtàn inú aginjù àmọ́ tó bẹ́ẹ̀ àwọn òpìtàn ní bẹ́ẹ̀ ló ń gbàdúrà ló ń fọkànkàn gbàdúrà ṣùgbọ́n kò rí ọ̀nà àbáyọ ẹ máa bá mi pín lójú òpó Facebook kẹ́ ẹ máa bá ń share ẹ máa tẹ̀lé mi ká lọ ńbẹ̀ kò rí ọ̀nà àbáyọ ńbẹ̀ ó bá gbà ká mú àmọ́ kò sí oúnjẹ tó máa jẹ kí ni jíjẹ báwo l'Ọ̀ṣọ́fà ó ṣe máa jẹun nínú aginjù iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn já mọ̀ pé ìbẹ́pẹ àti tó pọ́n àti tí ò pọ́n ló ń rí inú igbó yìí òun náà ni Samuel Bilewu Joseph Oshoffa ló ń jẹ inú igbó ìbẹ́pẹ nìkan ló ń jẹ inú igbó pípọ́n àti tí ò pọ́n wọ́n ní èso kan náà wà tó jẹ́ pé àwọn àṣà wọn a máa fẹnu sọ tó jẹ́ pé a máa bá imí àwọn àṣà jáde
èso yìí ni wọ́n ń pè ní èso àràṣá. Èso àràṣá yìí wọ́n á pé a máa bá ẹ̀mí àwọn àṣá jáde wọ́n bá ti fẹnu sọ́tàn ti jẹ èso yìí. Èso yìí tó wá ń bá ẹ̀mí wọn jáde òun náà tún ni Samuel Bilewu Joseph Oshoffa ló tún jẹ pẹ̀lú ìbẹ̀pẹ̀ pípọ́n àti èyí tí ò pọ́n. Ìyẹn nu gbó inú igbó kìjìkìjì nínú agijù. Bẹ́ẹ̀ a máa gbàdúrà. Ẹ wá wò ó kò mọ̀gbà tí ó kú ń bẹ̀ nígbà tí ò tiẹ̀ sọ́nà tó máa gbà jáde báwo ni ó ti yọ ń bẹ̀. Àwọn òpìtàn ní ibẹ̀ náà ló ti jẹ́ pé akọrin díẹ̀ nígbà ó bá ń dá kọrin fúnra rẹ̀ tó bá gbàdúrà á tún wá máa ka àwọn àkọ́sórí ẹsẹ̀ bíbélì. Àwọn àkọ́sórí ẹsẹ̀ bíbélì tó jẹ́ pé àwọn àlùfáà wọn níjọ Methodist tí wọ́n ti kọ́ nígbà pé ó tún lọ kọ́ṣẹ́ Olúwa tó jẹ́ pé bẹ́ẹ̀ sì rèé kò wọ́ lórí tó sákò ńbẹ̀ náà tó ìsálọlé. Àwọn àkọ́sórí yìí àwa máa kà wọ́n a máa gbàdúrà kọ́ ló ń ṣàánú òun. Ìtàn iṣẹ́ ìwádìí ohun àwọn òkùtàn wọ́n pé ṣùgbọ́n gbà tó yá lọ́jọ́ kan wọ́n ní àwọn ìṣẹ̀lẹ̀ kan ó ṣẹlẹ̀ léraléra. Ọládipúpọ̀ Gàvárì bàbá ẹ̀lẹ́ ọ̀rẹ́ mi ó wà ń bẹ̀ ó kọ̀rẹ́ẹ̀tì gan. Wọ́n pé àwọn ìṣẹ̀lẹ̀ méjì kan ṣẹlẹ̀ léraléra nínú igbó yìí sí Samuel Bilewu Joseph Oshoffa. Ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Salami Skeledi presenter. Ṣé o fẹ́ kí ìtàn ayé rẹ yí padà lọ́dún 2022? Tètè wá darapọ̀ mọ́ àwọn olóríire tí wọ́n jẹ àǹfààní ètò ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ méjìlá nípa ọ̀gbìn vegetable. Èyí tí Fadil Farms and Agro Limited gbé kalẹ̀. Bóyá ló mọ̀ pé ibi tọ́pọ̀ èèyàn fọkàn sí lówó gidi wà. Wọ́n á kó ẹ lọ́nà ìgbàlódé tá a fi ṣọ̀gbìn tomato, ata, watermelon àti vegetables lóríṣiríṣi tí wàá tún máa tà sókè òkun. Wọ́n á mú ẹ mọ àwọn èèyàn tó ti di ńlá nídìí okòwò ọ̀gbìn àti iṣẹ́ ọ̀gbìn. Wàá máa rí cool money. Wá gba fọ́ọ̀mù ìdánilẹ́kọ̀ọ́ ní ọ́fíìsì Fadil Farms and Agro Limited, Shop 80, Omida Shopping Mall, Omida, Abẹ́òkúta. Tètè lọ gba fọ́ọ̀mù ṣáájú January 3. Training máa bẹ̀rẹ̀ ní Monday January 10. Ọjọ́ Saturday April 2 ní graduation. Ẹ̀yin student, kọ́pà, òṣìṣẹ́ ìjọba, oníṣẹ́ ọwọ́, òṣìṣẹ́ fẹ̀yìntì àti gbogbo ẹni tó fẹ́ máa pa owó tó tó gbọ́ bùkátà sápò. Ẹ tètè máa pè sórí 090 28 82 90 28 081 27 64 88 21 àti 070 82 27 24 19. 30,000 naira péré lówó ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ méjìlá yìí o. Ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Salami Skeledi presenter. Akínkanjú ọmọ bàbá akínkanjú ọmọ pẹ́rì. Àwọn ìṣẹ̀lẹ̀ méjì kan ṣẹlẹ̀ nínú igbó agijù yìí sí Samuel Bilewu Joseph Oshoffa. Àwọn ìṣẹ̀lẹ̀ wo ń wá ni? Wọ́n já mọ̀ pé ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ wọ́n ní lọ́jọ́ náà wọ́n ní òjò ńlá kan rọ̀. Òjò ńlá rọ̀ lọ́jọ́ yìí, ìyẹn náà ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́. Wọ́n ló rọ̀ débi pé ó ń rọ̀ lé Samuel Bilewu Joseph Oshoffa lórí ní kíkankíkan. Bẹ́ẹ̀ sì rèé kò sí bí máa sá sí. Wọ́n pé ó tutù jìgbẹ̀nẹ̀, ó tutù ó kọjá bẹ́ẹ̀, aṣọ tó wọ̀ sọ́rùn gbogbo ẹ̀ ló tutù. Iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òkùtàn ní kàyéfì ni pé igi kan mà lórí ẹ pé igi wo ni? Ó kàn rí igi kókò
kókò la pè é bí kéèyàn rí igi kókò tó jẹ́ pé ewé ẹ̀ wá fẹ̀ ẹ mọ̀ pé ewé kókò béwé kókò ti ń rí káwá rí ewé kókò tó fẹ̀ ibẹ̀ ló lọ sá sí wọ́n pé bó ti sá síbẹ̀ bó má ṣe jẹ́ pé kókò yìí ló má ṣe ìjì fún un rèé tómi òjò yóò sì dá láàmú àmọ́ òtútù mú síbẹ̀ òjò kan pa á ni òjò pa á ṣùgbọ́n òtútù mú un ewé kókò yìí òun ló fi ṣe ìjì ló gba ìjì fún un níjọ́ náà lọ́hùn-ún. ẹ wá wò ó ìṣẹ̀lẹ̀ kejì wọ́n ní lọ́jọ́ kejì náà níṣẹ̀lẹ̀ kejì náà tún ṣẹlẹ̀. kí ni ìṣẹ̀lẹ̀ kejì tó ṣẹlẹ̀? iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òkùtàn wọ́n já mọ̀ pé ṣàdédé lójijì ní ọ̀sán di òru nínú igbó agijù tí Samuel Bilewu Joseph Oshoffa wà yìí ọ̀sán sì di òru nínú igbó náà. iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òkùtàn ló já mọ̀ ọ̀sán dòru ń bẹ̀ ẹ̀rù bà Samuel Bilewu Joseph Oshoffa. Òrùn wọnú òṣùpá gbogbo ilẹ̀ ṣú wọ́n ní Samuel Bilewu Joseph Oshoffa níbi ẹ̀rù ti bẹ̀rẹ̀ sí bà á ó tún kúnlẹ̀ nínú ẹ̀rù ó kúnlẹ̀ ó bẹ̀rẹ̀ sí gbàdúrà Ọlọ́run kóhun yọ ṣàánú wọn lọ́rùn irú kí tún leléyìí òun nìkan Ọlọ́run jọ̀ọ́ ṣàánú òun ó kúnlẹ̀ ó bẹ̀rẹ̀ sí gbàdúrà ebi tí ń gbàdúrà lọ́wọ́ wọ́n pé tó máa yajú nǹkan kan ṣẹlẹ̀. àwọn ẹyẹ wọn kì í lórí oore ọ̀fẹ́ ìràwọ̀ méje ló yọ ní òkè ọ̀run àwọn ẹyẹ wọn kì í lórí oṣù mẹ́sàn-án ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ní ọdún 1947 nílé ìṣẹ̀lẹ̀ agogo mẹ́ta ọ̀sán lọ́wọ́ SPG Oshoffa. wọ́n pé nígbà tí ó yajú ejò paramọ́lẹ̀ kan òun náà ló yọ sí Samuel Bilewu Joseph Oshoffa. ejò paramọ́lẹ̀ yìí lórí wájú bẹ́ẹ̀ Ọlọ́run fún wọn lágbára láti lè fọ́ọ̀kàn án láti ṣe nǹkan kan fún un láti ṣe ń jàǹbá àmọ́ ẹ̀rù bà á wọ́n pé ejò paramọ́lẹ̀ yìí wọ́n pé bẹ́ẹ̀ ló nọ̀ró wọ́n pé ejò náà nọ̀ró ni ẹ̀rù bà á kí ló réjò yìí sí tán ó ṣe réjò yìí wọ́n ní gbò máa tún yá lẹ́yìn náà ẹranko kan tí wọ́n ń pè ní àyá wọ́n ní àyá náà máa tún yọ sí ẹranko tá a mọ̀ sí àyá ìyẹn náà tún yọ sí Samuel Bilewu Joseph Oshoffa nínú aginjù yìí náà wọ́n ní bó ti jẹ́ pé paramọ́lẹ̀ yìí òun náà ló kọ́kọ́ jáde sí Samuel Bilewu Joseph Oshoffa pẹ̀lú ẹ̀ tó wà lórí ìnàró wọ́n níbẹ̀ wọ́n fi ìtumọ̀ ẹ̀ hàn tó túmọ̀ sí pé ìtumọ̀ ẹ̀ tí wọ́n fi hàn ni pé ìnàró ni ejò ń wà tẹ́lẹ̀ ìnàró ló ń wà àmọ́ látàrí ìgbéraga òun náà ló jẹ́ ó di àfàyàfà kò mà tán síbẹ̀ ẹ wá wo ní ti àáyá ń tiẹ̀ wọ́n pé àáyá sọ̀rọ̀ àáyá ẹranko àáyá tá a pé ó yọ sí Samuel Bilewu Joseph Oshoffa iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn wọ́n já mọ̀ pé ẹranko àáyá sọ̀rọ̀ fún Samuel Bilewu Joseph Oshoffa nínú aginjù igbó yìí
ẹranko àáyá sọ̀rọ̀ o àáyá fọhùn. Iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn wọ́n ní àáyá sọ fún Samuel Bilewu Joseph Oshoffa wọ́n ló pé lúlì. Àáyá fọhùn àáyá sọ fún un pé lúlì. Bí àáyá ṣe sọ fún un pé lúlì wọ́n ní àáyá tún sọ ìtumọ̀ ẹ̀ fún un tó túmọ̀ sí orí ọ̀fẹ́. Wọ́n ní àáyá yìí náà ẹranko àáyá yìí náà tó sọ fún un pé lúlì òun náà ló tún túmọ̀ ẹ̀ fún Samuel Bilewu Joseph Oshoffa nínú agijù gbóná pé orí ọ̀fẹ́ tó túmọ̀ sí pé ìtumọ̀ lúlì orí ọ̀fẹ́ Olúwa orí ọ̀fẹ́ Jésù Kristi. Àwọn òpìtàn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ wọ́n já mọ̀ pé lẹ́yìn ọ̀rẹ̀yìn orí mà kó Samuel Bilewu Joseph Oshoffa yọnu agijù gbó. Samuel Bilewu Joseph Oshoffa orí mà kó yọ Ọlọ́run mú kúò nínú agijù tó wà. Wọ́n pé lẹ́yìn oṣù mẹ́ta tó ti wà nú agijù náà lọ́lọ́run ṣe mú kúrò. Kódà wọ́n já mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹbí ẹ̀ gan ni wọ́n ti rò pé ó tiẹ̀ ti jólóògbé. Àwọn ẹbí ẹ̀ rò pé ó ti jólóògbé ni látàrí pé ẹ mọ̀ ẹni tá a rí tí wọ́n sì ti wá tí wọ́n rí wọ́n wò pé ó ti jólóògbé. Iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn wọ́n nígbà tó máa fi kúrò nínú igbó agijù agbára míì ti wọ ara ẹ̀ ó ti gba agbára míì sára nígbà máa fi kúrò lágijù. Wọ́n ní ọ̀rọ̀ ẹ̀ wá ń dàbí kàyéfì fáwọn tó ń rí torí kìí ṣe irú èèyàn tí wọ́n mọ̀ ọ́ sí mọ́ ó ti di èèyàn ọ̀tọ̀. Iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ló sọ bẹ́ẹ̀. Àwọn òpìtàn ní kódà bó ti di pé ó délé tó padà délé wọ́n pé àwọn èèyàn kan máa ń wọ̀tọ̀ lẹ́yìn ni wọ́n á máa tẹ̀lé torí ọ̀rọ̀ ẹ̀ ń di kàyéfì ó ń jẹ́ kàyéfì fáwọn èèyàn. Ní gbogbo ìgbà bó bá ti ń lọ làwọn èèyàn ń wọ̀tọ̀. Bẹ́ẹ̀ wọ́n já mọ̀ pé gbàrà tó délé wọ́n ní ọjọ́ mẹ́ta gbáko òun ló fi sùn sínú ilé ọjọ́ mẹ́ta gbáko ló fi sùn nínú ilé táwọn èèyàn sì ń ṣàbẹ̀wò sí tí wọ́n lọ bẹ̀ẹ́ wò Samuel Bilewu Joseph Oshoffa tó sì ń ṣàbẹ̀wò sí nínú ilé. Ọ̀rọ̀ pìtàn lètò pẹ̀lú Adédèjì Salami Skeledi pírẹsẹ̀ntà akínkanjú ọmọ bàbá ẹ̀ akínkanjú ọmọ pẹ́rì. Ṣé o fẹ́ kí ìtàn ayé rẹ yí padà lọ́dún 2022? Tètè wá darapọ̀ mọ́ àwọn olóríire tí wọ́n jẹ àǹfààní ètò ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ méjìlá nípa ọ̀gbìn vegetable. Èyí tí Fadil Farms and Agro Limited gbé kalẹ̀. Bóyá ló mọ̀ pé ibi tọ́pọ̀ èèyàn fọkàn sí lówó gidi wà. Wọ́n á kó ẹ lọ́nà ìgbàlódé tá a fi ṣọ̀gbìn tomato, ata, watermelon àti vegetables lóríṣiríṣi tí wàá tún máa tà sókè òkun. Wọ́n á mú ẹ mọ àwọn èèyàn tó ti di ńlá nídìí okòwò ọ̀gbìn àti iṣẹ́ ọ̀gbìn. Wàá máa rí cool money. Wá gba fọ́ọ̀mù ìdánilẹ́kọ̀ọ́ ní ọ́fíìsì Fadil Farms and Agro Limited, Shop 80, Omida Shopping Mall, Omida, Abẹ́òkúta. Tètè lọ gba fọ́ọ̀mù ṣáájú January 3. Training máa bẹ̀rẹ̀ ní Monday January 10. Ọjọ́ Sátidé April 2 ní graduation. Ẹ̀yin student, kọ́pà, òṣìṣẹ́ ìjọba, oníṣẹ́ ọwọ́, òṣìṣẹ́ fẹ̀yìntì àti gbogbo ẹni tó fẹ́ máa pa owó tó tó gbọ́ bùkátà sápò. Ẹ tètè máa pè sórí 090-2882-9028, 081-2764-8821 àti 070-8227-2419. 30,000 naira péré lówó ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ méjìlá yìí o. Adédèjì Salami Skeledi pírẹsẹ̀ntà akínkanjú ọmọ bàbá akínkanjú ọmọ pẹ́rì lórí ètò tá a pè ní ọ̀rọ̀ pìtàn. Iṣẹ́ ìwádìí òun àwọn òpìtàn wọ́n já mọ̀ pé ọjọ́ mẹ́ta ló kọ́ fi sùn lé lẹ́yìn tó kúrò nínú igbó agijù. Bẹ́ẹ̀ wọ́n pé àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n lọ ṣàbẹ̀wò sí. Ẹ wá wò ó
wọ́n pé láàárín ọjọ́ mẹ́ta náà tó kọ́ délé wọ́n pé ẹ̀gbọ́n ẹ̀ kan wà tó jẹ́ ìyẹn náà lọ ṣàbẹ̀wò fún sí Samuel Bilewu Joseph Oshoffa. Ibi wọ́n ti ń sọ̀rọ̀ ìyẹn ti jẹ́ mọ̀ pé ọmọ òun kan tí ò jọmọ ọdún 15 lọ ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Wọ́n sì ti gbìyànjú wọ́n ti ṣèyí wọ́n ti sapá Ọlọ́run má jẹ́ apá pin. Wọ́n ti sapá ipá ti fẹ́ pin. Wọ́n pé Samuel Bilewu Joseph Oshoffa bá dìde pé ṣe bẹ́ẹ̀ nígbàgbọ́ ẹ já lọ. Wọ́n pé ń gbọ́ wọn débẹ̀ àwọn tó tún tọ́jú ẹ̀gán ó tún bá wọn bẹ̀ ó ṣàpè kí wọ́n máa lọ. Wọ́n ní gbò máa débi ọmọ náà wà. Iṣẹ́ ìyanu tán ló kọ́ ṣẹlẹ̀ nìyẹn. Wọ́n ní gbò máa débi ọmọ náà wà. Wọ́n ló gbọ́wọ́lé ọmọ náà lórí. Bó sì ṣe gbọ́wọ́lé ọmọ náà lórí àwọn òpìtàn ní lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ ní àìsàn náà sì kú lára ọmọ náà. Ìyẹn ọmọ tó jẹ́ pé wọ́n ti ṣèyí wọ́n ti pe àwọn eléyìí ẹ̀ bá yẹ̀ wò. Wọ́n ní lọ́gán ní àìsàn náà fi ọmọ náà lẹ̀ tọmọ náà sì dìde. Wọ́n ní kódà ọmọ òun tún béèrè pé kí òun lọ fún òun lóúnjẹ ebi ń pò òun fẹ́ jẹun. Ìyẹn bẹ́ẹ̀ àwọn òpìtàn wọ́n ní òkìkí kan Samuel Bilewu Joseph Oshoffa ṣèyí tán òkìkí kan. Wọ́n ní ìkejì tó máa tún ṣẹlẹ̀ ní ti ọ̀rẹ́ ẹ̀ kan tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ jọ́njọ́n ti jọ́jọ̀njọ̀ tó jẹ́ pé tímọ́tímọ́ wọn ti ríra ti pẹ́. Wọ́n ní bí ó tún ti ń lọ ló tún ti pàdé ọ̀rẹ́ ẹ̀ yìí. Wọ́n nígbà tó pàdé ọ̀rẹ́ ẹ̀ yìí tán kíra wọn tán lọ̀rẹ́ ẹ̀ bá sọ nǹkan wò ń báyìí ni ẹ̀wọ̀n tó ń bóun tó ń bóun pò gan lábẹ́ aṣọ bóun ti wà yìí nǹkan kan ṣẹlẹ̀ sóhun. ọ̀rẹ́ ẹ̀ wọ́n pé ó kàn ń ròhun báyìí ni ọ̀rẹ́ òun torí pé ọ̀rọ̀ òun wà nílé ẹjọ́ tó sì jẹ́ pé ẹ̀ṣẹ̀ tóun ṣẹ̀ ẹjọ́ kú ni wọ́n dá fún un ohun tó bá fi wá mú tí wọ́n fi dájọ́ kú fún un a jẹ́ pé ẹ̀wọ̀n gbére ni wọ́n fòun sí bí wọ́n bá dájọ́ kú fún un ẹ̀wọ̀n gbére ni wọ́n fòun sí. Wọ́n pé Samuel Bilewu Joseph Oshoffa ní ṣé o sì nígbàgbọ́ wọ́n ní pé òun nígbàgbọ́ ṣé o nígbàgbọ́ pé ẹjọ́ ìyáfò ẹ̀dá náà òun nígbàgbọ́ ẹ̀wọ̀n ó ṣe rèé tó bá ti wá di pé ọjọ́ ìgbẹ́jọ́ náà tó bá tún ti wá tó ìwọ pè mí wọ́n tẹ̀lé ẹ lọ ilé ẹjọ́ àjọlọ iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn òun ni wọ́n jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀yin olólùfẹ́ Skeledi presenter ẹ gbọ́ yìí náà. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí kí Ọlọ́run túbọ̀ máa fèrè síṣẹ́ wa o àmín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Skeledi ọmọ Perry aláyọ̀ láti fi tó yín létí pé àwọn ètò Skeledi presenter lórí rédíò ní ẹ ti láǹfààní báyìí láti máa ríwò lójú òpó kọjú síwèé Facebook page àti ayélujára YouTube channel. Ẹ̀yin akọ̀tẹ́ Skeledi ọmọ Perry lọ́gán ni ẹ ó máa wo gbogbo àwọn ètò Skeledi láti fi ìfẹ́ hàn sí Skeledi ní kíkún. Ẹ tẹ like, ẹ comment, ẹ share kẹ́sì tẹ subscribe ní YouTube channel Skeledi ọmọ Perry láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ìkéde àti ìkíni nínú àwọn ètò Skeledi àti nínú àwọn ìròyìn bó sì jẹ́ MC tó kájú ẹ̀ lẹ́yìn fẹ́ tó máa mú ayẹyẹ yín jẹ́ má ní gbàgbé tásì lárinrin Skeledi ọmọ Perry ní ẹ pé ọ́fíìsì Skeledi ọmọ Perry Dejnik Productions wà ní Ayétòrò Road Old Ogun Radio ẹ̀gbẹ́ títì láwà ibẹ̀ ní kí ẹ máa bọ̀ beside RSK Furniture and Company tàbí kẹ́ pé Skeledi sórí 0806 9571835 0806 9571835 Skeledi, indelible voice of incredible sales. ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Salami Skeledi presenter. wọ́n pò sọ fún rẹ̀ pé lọ́jọ́ ìgbẹ́jọ́ gbìyànjú kó o pe òun ṣùgbọ́n nígbàgbọ́ o pé òun tẹ̀lé ẹ lọ ilé ẹjọ́. wọ́n náà rẹ̀ sì pé ó pè é dání nígbà ọjọ́ náà tó.
ó pé kọ́ọ̀rẹ́ òun má jẹyà wọ́n pé kódà ìyàwó ọ̀rẹ́ ẹ̀ gan náà tẹ̀lé wọn lọ wọ́n jọ lọ ni. ẹ wò ó ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn èjìká tí ò jẹ́ káṣó yẹ̀gẹ̀rẹ̀ New Taste adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin New Taste wọ́n tún fún wa ní bread New Taste bread adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ yín o. Bákan náà adúpẹ́ lọ́wọ́ RSK Furniture and Company The Crest School màmá wa The Crest School adúpẹ́ lọ́wọ́ màmá wa náà adúpẹ́ lọ́wọ́ wọn dáadáa màmá wa The Crest adúpẹ́ lọ́wọ́ yín Trust in God James Adventure Trust in God James Adventure ẹ̀gbọ́n wa Eléjìrẹ́ ọpẹ́ lọ́wọ́ yín jẹ́jẹ́ Olúwaṣẹ́gun Auto Lubricator Services ọ̀gbẹ́ni Fẹ́mi Ọ̀ṣìnbọ̀lá Papa alága First Nigeria ẹ̀ka my 2 bákan náà Alhaji Idris Lawal Aloma First Nigeria adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà Alhaji Idris Lawal Aloma wòlíì Ọlọ́run ní Ṣọlá Mọ́sòrò bàbá orí òkè mọ́lẹ̀ bàbá oníbíbélì ẹgbẹ́ bọ́ba kẹyẹ ìlú Ìbàrà adúpẹ́ lọ́wọ́ yín olóyè Adélékè Fágbèmí Fágbénró Amúṣàn olúwo Ifá ìlú Ìbàrà olóyè Fábọ̀wálé Aríbíire Kọ́fá bàbá Ọ̀yọ́ olúwa Akínjọlé olóyè Akínọlá Ganiu baálẹ̀ Housing Estate Òkèàtà bákan náà olóyè Abíọ́dún Amúṣàn Akíngbógun ìlú Ìbàrà ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ olóyè Sẹ̀míù Elégbèdé akọgun akọ́lékótó Òkèàtà olóyè Sẹ̀míù Elégbèdé akọgun akọ́lékótó Òkèàtà bákan náà olóyè Pius Bítòkun Obama olórí ọ̀dọ́ jagun àṣọ Obama bàbá Obama lórí ọ̀dọ́ jagun àṣọ ọpẹ́ lọ́wọ́ yín Alhaji Monsuru kówó pé babalájé Nata Youth ẹ bá ń kí ọ̀rẹ́ mi ó sánlé àyàbù Nata ọpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá bákan náà Ọládipúpọ̀ Gàvárì bàbá ẹ̀lẹ̀ bàbá ẹ̀lẹ̀ ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ wọn Alhaji Ọlájídé ààrẹ abúlé ṣòwò ẹ̀ka onígangan bákan náà àdúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Kazeem aláwẹ̀kùn àti ẹ̀gbọ́n wa Kẹ́hìndé Ọlọ́ládé ẹlẹ́rànṣó olóyè Báńkọ́lé Owólabí àròlé Ifá Balógun ìṣègùn ìlú Ìbàrà ẹ ṣeun ẹ kú àdúrótì gbogbo ẹ̀yin tí Ìwà Foundation ẹ mà ṣeun gan ọ̀nàrẹ́bù Ìgbàláyé Wàsíù Ayọ̀délé ẹ ṣeun gan àmọ́ lórí o jámú káàdì gbogbo ẹ̀yin tẹ̀ ń lo yẹ́lò jámú káàdì mi ń béèrè ìbéèrè káàdì la máa mú jámú káàdì kámú káàdì ó sá ń lé Nata ọ̀rẹ́ mi dáadáa ẹ jámú káàdì ó yẹ já ṣe báyìí ẹ̀yin tẹ̀ ń lo yẹ́lò káàdì ẹ̀gbọ́n wa Eléjìrẹ́ ẹ̀yin tẹ̀ ń lo yẹ́lò ẹ̀já kọ́ fún yín nìyẹn ó yẹ tẹ̀ ṣe ti tẹ̀síwájú ẹ̀ òun rèé 6144 2467 8702 01973 káàdì yẹn káàdì ẹ̀gbọ́n wa Eléjìrẹ́ tó wà ń sábó nìyẹn káàdì ẹ̀gbọ́n wa Ọmọkẹ́hìndé Ìṣọ̀lá Eléjìrẹ́ sábó káàdì wọn nìyẹn ẹ jẹ́ mú káàdì Papa ẹ̀yin tẹ̀ ń lo green ẹ tẹ̀síwájú ẹ̀ káàdì ọ̀gbẹ́ni Fẹ́mi Ọ̀ṣìnbọ̀lá Papa alága First Nigeria my 2 branch káàdì tọ̀dọ̀ ẹ̀ green ni ó yá ṣe ti tẹ̀ ẹ́ 26739 43537 73244 káàdì yẹn káàdì ọ̀gbẹ́ni Fẹ́mi Ọ̀ṣìnbọ̀lá Papa káàdì tọ̀dọ̀ ẹ̀ nìyẹn alága First Nigeria my 2 branch káàdì ẹ̀ nìyẹn káàdì Alhaji Idris Lawal Aloma First Nigeria First Nigeria tọ̀dọ̀ wọn rèé ẹ̀yin tẹ̀ ń lo rẹ́ẹ̀dì ẹ̀ tẹ̀síwájú ẹ̀ rẹ́ẹ̀dì ni òun rèé 1959 3707 7152 6464 káàdì yẹn káàdì Alhaji Idris Lawal Aloma First Nigeria káàdì ti tọ̀dọ̀ wọn nìyẹn jẹ́ gbìyànjú kí n mú yẹ́lò kan sí jẹ́ n tún mú yẹ́lò ẹ̀yin tẹ́ ń lo yẹ́lò ó yẹ bá mi tẹ eléyìí yẹ́lò olóyè Sẹ̀míù Elégbèdé akọgun akọ́lékótó Òkèàtà yẹ́lò tọ̀dọ̀ wọn rèé 0769 5319 2117 9921 káàdì olóyè Sẹ̀míù Elégbèdé akọgun akọ́lékótó káàdì wọn nìyẹn káàdì tọ̀dọ̀ wọn nìyẹn kábíyèsí ọba Saheed Olúbíyì
onídọ̀gọ̀ ti ìdọ̀gọ̀ kábíyèsí ẹ mà ṣeun gan mò ń rọ́wọ́ yín bì báyìí náà kábíyèsí mò ń rọ́wọ́ yín bì báyìí ó yá tún jẹ́ kí n tún mú mi ẹ jẹ́ kí n tún mú rẹ́ẹ̀dì ẹ jẹ́ n tún mú rẹ́ẹ̀dì eléyìí rẹ́ẹ̀dì olóyè Pius Ìbítókun Obama bàbá Obama olórí ọ̀dọ́ jagun àṣọ káàdì tọ̀dọ̀ wọn rèé rẹ́ẹ̀dì ni òun rèé 0333 7786 3490 8392 káàdì yẹn káàdì olóyè Pius Ìbítókun Obama bàbá Obama olórí ọ̀dọ́ jagun àṣọ mango kíata káàdì tọ̀dọ̀ wọn nìyẹn káàdì Alhaji Ọlájídé àrí abúlẹ̀ ṣòwò ẹ̀ka onígangan randa yẹ́lò ni yẹ́lò káàdì Alhaji Ọlájídé àrí abúlẹ̀ ṣòwò ẹ̀ka onígangan randa káàdì tọ̀dọ̀ wọn rèé ó yẹ tẹ̀tíwájú ẹ̀ yẹ́lò ṣe ti tẹ̀ 7960 3519 1219 9921 káàdì yẹn ti Alhaji Ọlájídé àrí abúlẹ̀ ṣòwò ẹ̀ka onígangan randa tọ̀dọ̀ wọn nìyẹn ó kù káàdì kan yẹ́lò lélẹ́yìí náà káàdì ọ̀gbẹ́ni Kazeem aláwọ̀ ẹkùn Kówé road káàdì ọ̀gbẹ́ni Kazeem aláwọ̀ ẹkùn Kówé káàdì tọ̀dọ̀ ẹ̀ rèé yẹ́lò 8135 8058 7180 69969 káàdì yẹn káàdì Kówé nìyẹn káàdì ọ̀gbẹ́ni Kazeem aláwọ̀ ẹkùn Kówé alága road Ayétòrò road chapel 2 alága road nìyẹn káàdì tọ̀dọ̀ wọn nìyẹn gbogbo yín pátápátá náà la dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ gbìyànjú pàápàá jùlọ ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lójú òpó kọjú síwèé lónìí ṣé àgbàgbé ẹ bá ń kí àwọn náà dáadáa ẹ bá ń kí Alhaji Chief Kabir Korodo Alhaji Chief Kabir Korodo ẹ̀gbọ́n wa dáadáa ẹ bá ń kí Korodo bàbá onílé tuntun lọ́bàdá oko bàbá onílé tuntun lọ́bàdá ẹ bá ń kí ẹ̀gbọ́n wa dáadáa o Alhaji Kabir Korodo bàbá onílé lọ́bàdá ìyẹn dọ̀la ó di ọ̀la gbogbo yín pátápátá náà ni mo kí ni mo dúpẹ́ lọ́wọ́ yín Alhaji Mansur kó wó pé babaláji nata youth ó sánlé ọ̀rẹ́ mi ó sánlé àyàbò nata bá ń tọ́jú ọ̀rẹ́ mi dáadáa bá ń kí dáadáa Ọládipúpọ̀ Gavar bàbá ẹ̀lẹ̀ kẹ́ bá ń tọ́jú Ọlábísí ọ̀rẹ́ mi ẹ jẹ́ kí kábíyèsí ọba Saheed Olúbíyì onídọ̀gọ̀ ti dọ̀gọ̀ ẹ mà ṣeun gan kábíyèsí ẹ ṣeun gan o bákan náà kábíyèsí ọba Dr. Jacob Olúfẹ́mi Ọmọládé JP Olúbàrà ti ìlú Ìbàrà ṣeun já kí gbogbo àwọn ládéládé pátá gbogbo ẹ̀yin ládéládé gbogbo ládéládé pátápátá gbogbo lóyè gbogbo ẹ̀yin kábíyèsí pátápátá gbogbo yín náà nílẹ̀ kóòtù òjìrì gbogbo yín náà pátá Màlákì Skeledi oníbúrẹ́dì tó ń yọ bọ́tà èyí la mú wá lónìí ìyàkàtà híà.